mo fẹ́ kọ́ wa ní iṣẹ́ connection kan. Ṣé ẹ rí àwa tá a bá ti lo iṣẹ́ connection kankan rí àbí bóyá a ti ń lò ọ̀gá ni ilé jẹ́ ọṣẹ tó ní agbára púpọ̀ ni. Ọṣẹ connection ńlá tó ní agbára púpọ̀ ni. Fún àwa tí àti ẹ̀ kì í lo ọṣẹ àbí bóyá a ti ń lo ọṣẹ connection tẹ́lẹ̀ àmọ́ tí ò dàbí dáadáa, ṣe rí ọ̀gá ni ilé tí mo fẹ́ kọ́ wa yìí jẹ́. Ọṣẹ tó le púpọ̀ ni. Ọṣẹ tó jẹ́ pé ẹni tá a bá ṣe fún, even ká sọ pé a gba 200,000 lọ́wọ́ rẹ̀, ó máa kó sílẹ̀. Àbí ẹni tó jẹ́ pé a ti ṣe ọṣẹ yìí fún tẹ́lẹ̀, ó wá ti lò oríṣẹ́ rẹ̀ gan. Tírú ẹni bẹ́ẹ̀ bá padà wá tó sọ pé ẹ bá mi tú ọṣẹ yìí ṣe, kẹ́ ẹ sọ pé 250 lẹ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ó máa kó sílẹ̀ fún yín. Ọṣẹ connection tó le ni. Láti 2015-16 ni mo ti ṣe ọṣẹ yìí kẹ́yìn. Mo tún lè kàn ni débi wípé mo ti máàkì ẹ̀ lórí. Ẹ̀mẹ́rin ni mo ti ṣe. Ọṣẹ tó le ni. Ọṣẹ tí kò yẹ ká fi sórí afẹ́fẹ́. Ìjẹun àwọn àgbà wọ́n ní inú báyìí lóko ẹyẹ ń gbé. Ṣùgbọ́n àwọn èèyàn ń pè mí lọ́pọ̀lọpọ̀ wípé àwọn ò rí èèyàn láti wá bẹ̀ wọ́n níṣẹ́ gan. Especially àwọn tí ó ń gbaṣẹ́, wọ́n ní àwọn ò tiẹ̀ rí contract kankan gbà. Iṣẹ́ ò wá lẹ́nu jọ́ mẹ́ta yìí. Yálà bricklayer ni, engineer ni. Tá ń gbaṣẹ́, wọn ò ríṣẹ́ gbà. Wọ́n ń pè mí gan wípé ọ̀nà dí kokoko ni. Wọ́n ní lẹ́yìn onígbìyànjú ní ẹni Olódùmarè wà. Tí ẹ̀dá bá dúró, títa rẹ̀ á dúró. Ibi tí ẹgbẹ́ rẹ̀ ti ń gba contract 1 million, àbí ibi tẹ́gbẹ́ rẹ̀ ti ń gba contract ńláńláńlá, àbí ibi tẹ́gbẹ́ rẹ̀ ti ń ríṣẹ́ ṣe, bóyá wòlíì ni, àfáà ni, oníṣègùn ni, ibi tó ti ń ríṣẹ́ ṣe, ibẹ̀ ni wọ́n jókòó sí. Tó ń wojú Olódùmarè, àìgbìyànjú ni. Tí ẹ̀dá bá gbìyànjú, ó ti di dandan kí Olódùmarè fi àmì sí. Ọṣẹ tí mo fẹ́ kọ́ wa yìí, oṣólẹ̀ connection ni. Àzìn tí wọ́n bá sọ pé oṣólẹ̀ connection, ọṣẹ yìí ń bẹ nínú wọn. Ọṣẹ tó le ni. Kò sí èèyàn tí ò lè lò. Àwọn ọmọ tibí náà lè lò. Àwọn tó ń ṣiṣẹ́ lórí afẹ́fẹ́ lè lò. Ó máa mú customer, ó máa mú client ńláńlá wá fún wọn ni. Oníṣẹ́ ọwọ́ náà lè lò. Agbaṣẹ́ lè lò. Àfáà, babaláwo, oníṣègùn lè lò. Wòlíì lè lò. Àwa tá à ń ṣiṣẹ́ tailor gan àbí tá à ń ṣiṣẹ́ ọwọ́, á mú èèyàn ńláńlá wá. Wọ́n wá bẹ̀ wá níṣẹ́. Ọṣẹ tó le ni o. Ọṣẹ tó le ni. Ẹ jẹ́ ká sáré tètè lọ gbìyànjú rẹ̀. Ó pẹ́ jù tí a bá ń wẹ̀, a ní mú ọ̀sẹ̀ kan já. A ti máa appreciate Olódùmarè. Ẹ bá mi tọ́jú ewé ọ̀mísìmísì méjèèjì. Ewé ọ̀mísìmísì pẹlẹbẹ àti gogoro. Ọ̀mísìmísì, ewé ọ̀mísìmísì méjèèjì, gogoro àti pẹlẹbẹ. Ẹ bá mi kó sínú odó. Ewé làpálàpá funfun. Ewé làpálàpá. Tí àwọn bàbá wa tún máa ń pè ní ewé bòtújẹ. Funfun lẹ́ẹ̀wà. Ẹ kó sínú odó yẹn. Ẹ wá gún àwọn ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ewé ọ̀mísìmísì méjèèjì,
àti ewé làpálàpá funfun, ẹ jẹ́ ká gún papọ̀, ẹ jẹ́ ká da ọṣẹ sí, ẹ jẹ́ ká gún mọ́ ọṣẹ dáadáa, ẹ gún mọ́ ọṣẹ. Ẹ bá mi wá ike kan, ike yẹ, ẹ bá mi wá ike kan, ẹ bá mi bu oyin ògidì, oyin ògidì, oyin ojúlówó oyin ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, oyin gidi. Ẹ bá mi bu oyin yẹ sínú ike kan. Ẹ wá bá mi mú ẹyin òróró mẹ́fà, ẹyin òróró mẹ́fà, ẹ bá mi fọ́ sínú oyin yẹ, ẹ bá mi fọ́ ẹyin òróró yẹ sínú oyin yẹ. Ẹ tún bá mi mú akọ ẹyẹlé, ẹ bá mi pa ẹ̀jẹ̀ rẹ̀ náà sínú oyin yẹ. Abo ẹyẹlé náà, ẹ bá mi pa ẹ̀jẹ̀ rẹ̀ náà sínú oyin yẹ. Àti akọ àti abo ẹyẹlé, ẹ bá mi pa ẹ̀jẹ̀ rẹ̀ sínú oyin yẹ. So ẹ pò papọ̀ dáadáa. So ohun tí ẹ pò papọ̀ yìí gangan lẹ fi po ọṣẹ yẹ. Ohun tí ẹ ti pò papọ̀ yẹ, oyin, ẹyin òróró mẹ́fà, ẹ̀jẹ̀ akọ ẹyẹlé àti abo ẹyẹlé. So tẹ́ ti pò papọ̀, ẹ fi po ọṣẹ yẹ, ẹ fi po ọṣẹ yẹ dáadáa, ẹ fi pò dáadáa. Ẹ má fi omi sí o, ẹ má fi omi sí o, ẹ fi pò dáadáa. Ẹ wá bá mi gé orí ẹyẹlé méjèèjì yẹ, orí ẹyẹlé takọtabo tá a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ po iṣẹ́ yẹ. Ẹ bá mi gé orí ẹyẹlé méjèèjì yẹ, ẹ bá mi fi tẹ́lẹ̀ ike. Orí ẹyẹlé méjèèjì yẹ, ẹ bá mi fi tẹ́lẹ̀ ike. Ẹ wá kó ọṣẹ yẹ sórí ike yẹ, ẹ kó ọṣẹ yẹ lé lórí. Ẹ mú orí ẹyẹlé méjèèjì takọtabo yẹ, ẹ kó sísàlẹ̀ ike kan, kẹ wá kó ọṣẹ lé lórí mọ́lẹ̀. Ẹ kó ọṣẹ yẹ bò lórí mọ́lẹ̀. Ẹ tọ́jú rẹ̀ gba ọjọ́ méje. Ó túmọ̀ sí pé ẹ tọ́jú ọṣẹ náà fún odidi ọjọ́ méje gbáko tó ti máa dòòṣà. Odidi ọjọ́ méje gbáko á ti dòòṣà. Ẹyẹlé takọtabo tí ẹ ti pa ẹ̀jẹ̀ rẹ̀ yẹ, orí ẹyẹlé méjèèjì yẹ náà ni a máa fi tẹ́lẹ̀ inú ike tá a wá kó ọṣẹ yẹ lé lórí. Ẹ tọ́jú rẹ̀ fún odidi ọjọ́ méje gbáko. Lẹ́yìn ọjọ́ keje, ẹ jẹ́ ká máa wẹ̀ láàárọ̀. A ní wẹ̀ ká máa yin Olódùmarè. A ní wẹ̀ sẹ́ ká máa yin Olódùmarè. Bí agbaṣẹ́ bá wẹ̀, á yin Olódùmarè. Oníṣẹ́ ọwọ́ ni, àáfàá wòlíì ni, babaláwo ni, pásítọ̀ ni bá lò. Á mú èèyàn ńláńlá wá sọ́dọ̀ rẹ̀. Èèyàn jàǹkàn, olówó ìlú, ọba ìlú, kó sì já àwọn ọmọ oníṣẹ́ afẹ́fẹ́ yìí náà ló lò. Á kọ̀nẹ́ẹ̀tì mọ́ àwọn client ńláńlá. Èyíkéyìí iṣẹ́ tá a bá ń ṣe, iṣẹ́ ìjókòó ni, iṣẹ́ ká máa dálejò lónìí, oníṣẹ́ ọwọ́ ni wá ni. Ẹ jẹ́ á wẹ̀, ẹ jẹ́ á máa wẹ̀. A ní mú ọ̀sẹ̀ kan a ní mú jẹ, a ti máa yin Olódùmarè. Ìgbà tí mo lò ó, mo yin Ifá sì yin Olódùmarè. Ọṣẹ yìí ò le àti ṣe. Ẹni tí Olódùmarè bá kádàrá pé kó rí ṣe, a dúpẹ́. Oríire kò fẹ́ ọ̀pọ̀ èèyàn díẹ̀ tí Olódùmarè bá ní kó rí ṣe lórí ṣe. Gbogbo ìràwọ̀ ló lè lò, gbogbo ìràwọ̀ pátápátá ló lè lò. Á yin Olódùmarè. Fún àwọn tí wọ́n máa ń pè mí pé àwọn òrìṣẹ́ gbà iṣẹ́.